Olùkọ́ bàbá jẹ́ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run mú sọ̀rọ̀ wọn ládé ọlọ́run gbogbo àwọn àgbà ọlọ́run bẹ́ẹ̀ tó bí mi lọ́mọ tí mo ti àdédàrú ògùn sí. Ọlọ́run làrùn mọ́tájì kìkì tà. Àtàwọn orúkọ lónìí àfọwọ́ bẹ̀rẹ̀. Bíṣọ̀ ní orúkọ bàbá àti tọ́nu àti tẹ̀mí. Bàbá jẹ́ orí bẹ́ẹ̀. Àmín. Bíṣọ̀ Alàgbà. Bọ́lá. Ọ̀ṣẹ́gun. Ó dògo àgbáyé. Mẹ̀sáyà. Ọ̀ṣẹ́gun ó dògo àgbáyé. Àti láyé àlàáfíà ìfẹ́nú rere sí gbogbo ènìyàn. Mo kí gbogbo ojú gbogbo ọkàn tó lóore ọ̀fẹ́ àti wò mí àti láti gbọ́ mi. Tó lórí ọ̀rọ̀ bàbá aládùúrà bàbá la Ògúnnúsì. A tún update ara wa. Fídíò tá wò síwájú yìí ni bàbá wa bàbá la Olúṣẹ́gun Ògúnnúsì tún gbé jáde láti School of Theology tí wọ́n ni wọ́n ti gbé jáde wípé ní tí àwọn ṣe right. A ní kan bọ́ta kan tender apology pé kíní àṣìṣe ni. Wọ́n dẹ̀ sì tún fi yé wa pé àwọn right. Àwa lọ wo quotation wọn tí wọ́n quote nínú Bíbélì Genesis 48 verse 9. Ó rọ́ǹgì lọ́pọ̀lọpọ̀. Èmi ò bá bá yín fi kún bóyá kí n bá yín fi kún ẹsẹ̀ Bíbélì yẹn bóyá kó lè nítumọ̀ dáadáa lójú yín kémi tó wá sí àlàyé fún yín pé ó padà rọ́ǹgì. Tó bá jẹ́ bí ìfẹnukonu lẹ̀ ń wá kiri nínú Bíbélì. Number 1 ibi tẹ́ ẹ mú yẹn jẹ́ mọ̀ pé ègún ńlá ló jẹ́ sí inú ilé Jósẹ́fù láàrin àwọn ọmọ rẹ̀ méjèèjì Manasse àti Efraimu. Ṣé gbàgbé Manasse ní ẹ̀gbọ́n Ephraim ní àbúrò. Bàbá yẹn kò ríran mọ́ wò bàìbàì ṣùgbọ́n sì ní ojú inú. Ẹ̀yin ò tí ì darúgbó débẹ̀ ẹ̀yin ríran rí tẹ́ ṣe o. Now ó fẹ́ súre fún àwọn ọmọ rẹ̀. Ẹni tẹ́yìn fàhán kò lẹ́nu kì í sọ ọmọ yín. A ní ká máa pẹ́ sọ tẹ́lẹ̀ ni. Ẹ ti wá ń wọ́ wa lọ bí tá ti bára wa sòótọ́ ọ̀rọ̀ àìtóní bá rìn ká má tóní bá sọ òtítọ́ ọ̀rọ̀. Ǹjẹ́ mọ̀ pé bàbá yẹn bó ṣe cross ọwọ́ leléyìí nígbà tí ó súre fún àwọn ọmọ yẹn. Ó fi ọwọ́ òsì lé orí ẹ̀gbọ́n, ó fọwọ́ ọ̀tún lórí àbúrò. Joseph ń kọ̀rẹ́tì bàbá ẹ̀ Jákọ́bù, ó ní mo mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni wípé ẹ̀gbọ́n ni kó máa ṣẹrú àbúrò. Ṣé mọ̀ pé tẹ́ gbé kalẹ̀ yẹn ègún lẹ lọ mú wá. Ègún tó tóbi ní sà. Ọ̀rẹ́ wa Reverend Sam Ajigbotoluwa Messiah ó lọ́rọ̀ nínú ọ̀rọ̀ yìí ó ní ọ̀rọ̀ kankan ọ̀lẹ́bi bẹ́nikẹ́ni bá jáde fún ẹ tó ń blame ẹ onítọ̀hún ọpọlọ rẹ̀ ò pé ó ní láti tender apology for anybody at all. Èmi tó ń wò yìí lọ́jọ́ orí mo sì máa jù ẹ lọ ó lè ṣẹlẹ̀ sí mi anywhere. Tí bàbá aládùúrà tó jù mí lọ tí n bá pàdé ẹ̀ ń bí kan tó bá ní kí n kúnlẹ̀ mi lọ́ṣàn ju pé kí n kúnlẹ̀ lọ. Bọ̀ bírù nǹkan yẹn bá wáyé ẹ̀bẹ̀ tí mo lè bẹ̀ wọ́n ni pé má jẹ́ kí fídíò yìí jáde. Nítorí pé mo mọ̀ pé nǹkan yẹn á fẹ́ kù díẹ̀ káàtó lójú gbogbo ènìyàn. Ó lẹ́bi nínú ọ̀rọ̀ ètò cut a long story short. Bàbá wa bàbá là àti ẹ̀yin tí ẹjọ́ wà ní school wa tẹ́ǹka Bíbélì fún wọn. Ẹ bá ti kẹ́ ẹsẹ̀ yẹn láti 10 dé 20 kẹjẹ́ ká wo result ohun tí wọ́n ń sọ yẹn. Èmi ọba yín wọ ẹsẹ̀ Bíbélì díẹ̀ kún ká tó wá fọ wẹ́wẹ́ fúnra wa. 2 Corinthians chapter 13 verse 11 to 13 ní kíákíá Bíbélì. Ní àkótán. Lákòótán ara. Ó dìgbò ṣe. Ó dìgbò ṣe. Ẹ jẹ́ pípé. Nígbà tí à ń kí àwọn ará Kọ́ríńtì pé a fẹ́ kúrò níbẹ̀ ó dìgbà yes. Ẹ tújú ká. Ẹ tújú ká. Ẹ jẹ́ onínú kan. Ẹ jẹ́ onínú kan. Ẹ máa wà ní àlàáfíà. Ẹ wà lálàáfíà. Ọlọ́run ìfẹ́ àti ti àlàáfíà. Yes. Ó wà pẹ̀lú yín. Oh yes. Ẹ fi ẹnu kónú. Ẹ fi ìfẹ́ nu kónú. Ìfẹ́ nu kónú mímọ́ kí ara yín. Bóyá kí n fún yín níbẹ̀ yẹn kẹ́ ẹ fi kún tó bá jẹ́ pé ìyọ ahọ́n síra wọn ni wọ́n ń sọ. Ẹ họ́ọ̀gì ara yín, ẹ dìmọ́ra yín, ẹ pẹ́ẹ̀kì ara yín. That's what Bible said. Kì í ṣe ẹ̀fọ́ hàn kóra yín lẹ́nu pé mò ń rìlíìsì àṣẹ láì ṣe ejò sí ẹnu ẹlòmíì. A ní nǹkan ò tọ̀nà ẹ tún wọ ẹsẹ̀ Bíbélì. Ẹ kàwé. Gbogbo àwọn ènìyàn mímọ́ ń kí yín. Ẹ jẹ́ kí n fún yín Luke 22 verse 47 to 48.
bóyá tún lè fi kún ọ̀rọ̀ yín lẹ́yìn kó lè bá lẹ́sẹ̀ ńlẹ̀ dáadáa. bí ó sì ti ń sọ lọ́wọ́. ó ti ń sọ lọ́wọ́. kíyèsí ọ̀pọ̀ ènìyàn. àti ẹni tí a ń pè ní Júdásì. oh yes. ọ̀kan nínú àwọn 12. oh yes. ó ṣáájú wọn. ó súnmọ́ Jésù láti fi ẹnu kò ní ẹnu. ó súnmọ́ Jésù láti fi ẹnu kò ní ẹnu sọ́yọ́ ahọ́n sí ni. ó pẹ́ẹ̀kẹ́ ó dì mọ́. Yes. Jésù sì wí fún pé Júdásì ìwọ fi ìfẹnukonu fi ọmọ ènìyàn hàn. Ṣé ti rí tí ìfẹnukonu túmọ̀ sí? Ìfẹnukonu ó fọmọ ènìyàn. Tẹ́ ẹ bá ṣọ́ra ẹ fẹ́ gbé Ajígbọ́tolúwa Mèsáyà lé ayé lọ́wọ́. In the book of Matthew 26 verse 47 down to 50 bí àkókò bá gbà wá kíákíá. Bí ó sì ti ń sọ lọ́wọ́. Bó ti ń sọ lọ́wọ́. Wo. Júdásì ọ̀kan nínú àwọn 12 dé. Àti ọ̀pọ̀ ènìyàn pẹ̀lú rẹ̀. Tí àwọn ti idà. Oh yes. Àti ọ̀gọ̀ lọ́wọ́ yes. Àti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà. Àti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà. Wọ́n kógun wá yes. Ẹni tí ó fi hàn. Ó ti fún wọn ní àmì. Wípé ẹnikẹ́ni tí mo bá fi ẹnu kò ẹni tí bá fi ẹnu kò lẹ́nu. Òun náà ni ẹ̀mú. Ọlọ́run mà ní jẹ́ fi wá fáyé mú kẹ́. Ọlọ́run mà ní jẹ́ fi wá fáyé mú kẹ́. Ṣé ti rí ìtumọ̀ ìfẹnukonu nínú Bíbélì? Bí ègún, bí ìdààmú, bí mímú ni òun ló jẹ́. Mo kúrò níbẹ̀ yẹn. Tá bá ń sọ nípa oyè jíjẹ nínú Bíbélì sà. School of Theology yín la wà báyìí. Rector wa Bàbá Ògúnnúsì là ẹ farabalẹ̀ ẹ gbọ́ wa. Ọ́fíìsì 5 ló wà. Ẹ jẹ́ kó yé mi níbi tí Kérúbù and Séráfù ti lẹ́tọ̀ọ́ láti joyè bishop tàbí fi ènìyàn jẹ́. In the book of Ephesians chapter 4 verse 11 ẹ jẹ́ agbọ́n tí wọ́n wí ní kíákíá. Ó sì ti fi àwọn kan fún ni bí àpọ́stélì. Ó ti fún àwọn kan fún ni bí àpọ́stélì. Àti àwọn mìíràn fún ni bí wòlíì. Àwọn kan fún ni bí wòlíì. Àti àwọn ẹlòmíràn bí evangelist. Evangelist ó di 3. Àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn. Pastor ó di 4. Àti olùkọ́ni. Olùkọ́ni rabbi or teacher. Ó tán. Ohun tó tọ́ nìyẹn. Oyè míì tá a rí bíi bishop kì í ṣe fún àwa bí kò sí àwọn Anglican, Methodist àtàwọn ìjọ mìíràn. Wáyé tó fi jẹ́ àwọn Catholic àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa gbọ́ nísìn. In the book of 1 Timothy chapter 3 verse 1 to 4. Yes. Òtítọ́ ni ọ̀rọ̀ náà. Òtítọ́ lọ̀rọ̀ náà. Bí ẹnikẹ́ni bá fẹ́ oyè bíṣọ́ọ̀bù. Bẹ́nikẹ́ni bá fẹ́ oyè bíṣọ́ọ̀bù. Iṣẹ́ rere ni ó fẹ́. Iṣẹ́ rere ló ń fẹ́. Ǹjẹ́ bíṣọ́ọ̀bù jẹ́ aláìlẹ́gàn? Ẹ gbọ́ quality tí bíṣọ́ọ̀bù bá ní. Ṣé mi yé jẹ bíṣọ́ọ̀bù ṣá? Èmi ọmọ Ìlàmì. Ṣé mo lè jẹ bíṣọ́ọ̀bù? Ṣé mi ò lẹ́gàn ni? Ṣé mi ò ní dọ̀tí lára ni? Fẹ́mi Onífádé kọ́lọ̀ ń fọ̀run kẹ. Radio presenter ni. Létà lárí tó ń pín oyè bíṣọ́ọ̀bù káàkiri àtọkùnrin àtobìnrin ló tà fún wọn ní Nàìjíríà. Mo súnmọ́ dáadé èèyàn mi ní kọ́lọ̀ ń fọ̀run kẹ. Bó bá ní ẹjọ́ níwájú Ọlọ́run yóò lọ máa jẹ. Lẹ́ni olóbẹ̀rẹ̀ sí ní kọ́kọ́ ta bíṣọ́ọ̀bù káàkiri. Now àtúntí wá bẹ̀rẹ̀ sí establish ẹnu Kérúbù and Séráfù lónìí. Ẹgbọ́n tí Ajígbọ́tolúwa wí corruption ó débẹ̀ ó wàásù tán wọ́n ní ó kúnlẹ̀ kò lè sọ pé òun ò kúnlẹ̀ ó dẹ̀ kúnlẹ̀ wọ́n ṣe ohun gbogbo tán fẹ́ ṣe wọ́n á na sí àwa ní ẹgbẹ́nu sọ̀ǹdàdì kò possible kò jẹ̀bi. Ẹ wá ń fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fún akálẹ̀ gbà yín gbọ́ ẹ̀yin á fẹ́ establish ẹ̀ káwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn káwọn náà máa yọ ahọ́n síra wọn ní church kí wọ́n sọ pé ẹ ti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ níwèé Genesis léyìí tí wrong quotation lẹ̀ kó ti fún wa. Oh my God ẹ kàwé. Ọkọ aya kan. Ṣé ẹ ti gbọ́ báyìí ẹ máa joyè bishop ìyàwó kan ló máa fẹ́ tó bá dẹ̀ ti kú ó kú náà nìyẹn ọkọ aya kan ṣoṣo kò lẹ́tọ̀ọ́ àti marry ẹlòmíì. Ṣé mi àti yín ṣá lẹ́tọ̀ọ́ sí bishop ṣá? Ẹ̀yin obìnrin tẹ́ ń jẹ́ ọkọ kan ló ní ṣá ronú sí dáadáa. Yes. Olùṣọ́ra. Ẹni tó lè ṣọ́ra. Aláìrékọjá. Ẹni tí kì í rékọjá ẹnu àlà. Ẹni tó níwà yíyẹ. Olùfẹ́ àlejò ṣíṣe. Ẹni tó màlejò ṣe. Ẹni tí ó lè ṣe olùkọ́. Ẹni tó yẹ kó lè kọ́yàn dáadáa yàtọ̀ sí wrong quotation. Yes. Kí ó má ṣe jẹ́ ọ̀mùtí. Ẹ dá mi ló ń bẹ̀ yẹn. Ẹni tí ó jẹ bishop tàbí tí ó fi jẹ bishop ọtí ò gbọdọ̀ kẹnu rẹ̀. Yes. Tàbí oníjà. Kò gbọdọ̀ jó níjà. Tàbí olójú kòkòrò. Kò gbọdọ̀ jí olójú kòkòrò. Kí kò ṣe onísùúrù. Ó jẹ́ onísùúrù. Kí ó má jẹ́ oníjà. Kò gbọdọ̀ jẹ́ oníjà. Tàbí olùfẹ́ owó. Tàbí olùfẹ́ owó. Ẹ dúró síbẹ̀ yẹn sà. Ẹ wá dáhùn wípé ẹ tẹ́ ẹ ṣe yẹn nínú ọ̀rọ̀ Ọlọ́run ló ti wá wà nínú Bíbélì ló ti wá tù ìfẹ́ Jésù Kristi ní tirì no sà. Capital no sà. Ìfẹ́ owó ni. Ìfẹ́ owó ni. Màá tún mú ẹsẹ̀ yẹn wá ní sínú fídíò táwọn èèyàn ó ti rí wípé ṣé ẹ ti ṣe transfer yẹn sí bàbá ó ti ṣe transfer lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti ṣe transfer lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti ṣe transfer lẹ́sẹ̀kẹsẹ̀
ṣé ìfẹ́ Ọlọ́run nìyẹn? Ṣé ìfẹ́ Bíbélì nìyẹn? Ṣé ìfẹ́ Jésù nìyẹn? Then point of correction, gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé ẹ fi bàbá láàlẹ̀ ó máa ṣàṣẹ burúkú ológun. No. Ẹ má bà lórúkọ jẹ́ láàyè bẹ̀ yẹn. Over 40 years tèmi àti bàbá láà ti ń bọ̀. Orí eléyìí kọ́ ló máa ṣàgùn tàbí ṣe kíni sí. Ìṣẹ́dá kọ́ gbọ́ correction tí à ń correct ẹ̀. Kọ́mọ̀ wulẹ̀ jáde wa mọ́ rárá. Gbogbo ẹ̀ tó bá dẹ̀ gbèrú gbèsè yẹn tá a bá ti mú ní sí ànẹ́s ká tètè lọ fi wọ́n jófin dáǹsọ̀. Kò lè torí eléyìí sọ pé ó fẹ́ ṣàgùn tàbí sa iṣẹ́ kan. Ẹ má sọ gbóná yẹn, ẹ má pè mí fún yẹn mọ́ rárá àtọ́. Ẹ má bà Ṣẹ́gun láà lórúkọ jẹ́. Yóò dára fún wa. Ẹ wo fídíò kínkínní tí ò ju bí second kan àbí méjì lọ níbi tí wọ́n ti ṣe transfer. Yóò dára fún wa. Ẹ padà kẹ́ lọ ṣàtúnṣe. Ẹ gbàgbé nípa pójú yín súbà ìbà tàbí ẹ ti darúgbó tàbí ẹ mọ̀ ń tẹ́ ń ṣe. Ẹ mọ̀ ń tẹ́ ń ṣe sà. Ìfẹ́ owó ni. Ìfẹ́ owó ni sà. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run. Yóò dára fún wa o. Ẹ jẹ́ àjọwọ́ fídíò yẹn. God bless you all in Jesus' mighty name. Bishop, alágbàṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Bishop, alágbàṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Kí gbogbo ara lé àlejò lílé, kí gbogbo orílẹ̀-èdè pátá yóò dára fún wa. Àmín. Orúkọ mi tí mo sọ̀rọ̀ ní His Eminence Bàbá Aládùá Alfred Olúwaṣẹ́gun Òkìkíọlá Ògúnwùsì Làhójà. Òkè gbogbo wa lọ́tùn lósì. Ohun gbogbo tí ó ṣẹlẹ̀ lójú ayé ìṣègbà tí mo kú tán ló gbọ́ ìṣẹ̀lẹ̀. Ṣé Olúwa sì lè tọwọ́ wa bàjẹ́? Gbogbo tá a bá ṣe nínú ọ̀rọ̀ Ọlọ́run ló ti wá, nínú Bíbélì Ọlọ́run ló ti wá. Mi ò dé ṣe àdáṣe. Látijọ́ tí mo ti ṣe kò sí ohun tí mo dá ṣe bí kò ṣe nípa ìfẹ́ Jésù. Ẹ bá mi wo Genesis 48 verse 10. Ǹjẹ́ oṣù Ísírẹ́lì ṣú báìbáì nítorí ogbó, kò lè ríran, ó sì mú wọn súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, ó sì fi ẹnu kò ó ní ẹnu, ó sì gbà wọ́n ní ìmọ̀ràn. Ẹ gbọ́ báyìí, ẹ gbọ́ ojú Ísírẹ́lì ó ṣú pátá, ṣùgbọ́n ó sì wá gbà ó fi ẹnu kò bí ẹnu. Kì í ṣe àdáṣe, kò ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run wa ni.